ẹ̀yin ènìyàn wa ó tún ti ṣẹlẹ̀ o. Haúsá ó gún ọmọ Yorùbá pa ní Ọ̀jọ́ ní Ìbàdàn o. Ọmọ Yorùbá tó fẹ́ ra índómì lọ́dọ̀ Haúsá tó ń ta índómì ní Ọ̀jọ́ ní ìlú Ìbàdàn. Haúsá ló bá gún pa o. Haúsá eléyìí tó gún pa yìí kì í tẹ̀ wá ń ṣe eléyìí tó ń ta índómì o. Wọ́n ní Haúsá tó wà lẹ́gbẹ̀ẹ́ eléyìí tó ń ta índómì. Ọmọ Yorùbá tó fẹ́ ra índómì jẹ wọ́n ló gba ẹ̀gbẹ́ ẹ̀ kọjá ló bá sọ wípé ó tẹ òun mọ́lẹ̀. Bí wọ́n ṣe wà lẹ́nu ẹ̀ wọn ò tẹ̀ tí kán tó máa ṣẹ́jú kán tó máa lajú báyìí ó fa ọ̀bẹ yọ. Ó ní ọmọ Yorùbá tó fẹ́ wá ra índómì lẹ́gbẹ̀ẹ́ Haúsá ìkejì òun ó ló tẹ òun mọ́lẹ̀, ó dẹ̀ yọ ọ̀bẹ, ó dẹ̀ gún ọmọ Yorùbá tó fẹ́ lọ ra índómì jẹ lọ́dọ̀ Haúsá, ó gún pa. Ní Ọ̀jọ́ Ìbàdàn ló ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Èní ni ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù keje 2026, èdè tí í ṣe ọjọ́rú Wednesday ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ yìí nílùú Ìbàdàn. Ẹjọ́ tó bá yẹ pé ilẹ̀ Haúsá ni, ṣé Haúsá eléyìí tó ń ta índómì àti eléyìí tó gún ọmọ Yorùbá pa yẹn ṣó ì máa wà ń bẹ̀? Ó wà ń bẹ̀, ó ń ta índómì ẹ̀ lọ o, kò sí ọ̀kan tó tí ì ṣẹlẹ̀ o. Yorùbá ẹ wo nǹkan tí àwọn Fúlàní àwọn ará òkè ọya ẹ wo itú tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá. Ẹ wo, ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ àwọn tí wọ́n ṣe àfihàn fọ́nrán yìí ní ibi tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀, jẹ́ ká fohùn sí. Òní ni July 8, 2026 bó ṣe lọ ní Ọ̀jọ́ Ìbàdàn Ọ̀yọ́ State ó ti yé. Ó ṣẹlẹ̀ yìí pé wọ́n ní mọ́júmẹ́ẹ̀nì pé Haúsá oníndómì pé Yorùbá kan ó fẹ́ wá ṣe índómì lọ́dọ̀ Haúsá yẹn. Níbi tó ti ń lọ Haúsá tó wà lẹ́gbẹ̀ẹ́ oníndómì yẹn ó wá ní Yorùbá yẹn kó tẹ òun mọ́lẹ̀ láti bẹ̀ lọ. Ó ṣàgún Yorùbá yẹn sáà ti kú báyìí. Yorùbá yẹn sáà ti kú báyìí. Ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti yé òun lẹ̀ ń wò yìí o, tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Òní ni Wednesday 8 2026. Gbogbo àná la máa gbé báyìí this express. A wà ní dídí aago mẹ́wàá báyìí. Kódà ibẹ̀ làwọn èèyàn wà yìí, wọ́n tó ní ìkan nínú àwọn Haúsá yẹn ó tún lọ gbébọn jáde. This Ọ̀jọ́ Ìbàdàn expressway sí à bó ṣe ń lọ. Koiki Media bring you to at your doorstep. Ṣé ń gbọ́ ọmọ Haúsá gbé pọ́ńpì jáde láti lè kojú ọmọ Yorùbá ní ilẹ̀ wọn. Lẹ́sùn wípé Yorùbá kan fẹ́ wá jẹ índómì lọ́dọ̀ Haúsá ibi tó ti ń kọjá lọ. Haúsá ìkejì ó lé Yorùbá yẹn tẹ òun mọ́lẹ̀, ó sì mú ọ̀bẹ jáde, ó sì gún Yorùbá yẹn. Wọ́n sá ní Yorùbá yẹn ti kú báyìí o. Tó ti yé. Òní ni July 8 2026 tó lè jẹ́ ọjọ́ Wednesday bó ṣe lọ Ìbàdàn Ọ̀yọ́ State láwa ni. Bá a ṣe ẹ̀jẹ̀ kó lọ fà. Haúsá yọ ìbọn jáde sí ọmọ Yorùbá lẹ́yìn ìgbà tí Haúsá ẹgbẹ́ ẹ̀ gún ọmọ Yorùbá pa. Ṣé gbọ́ nǹkan tán ló gbé jáde? Ó yọ ìbọn jáde. Wàhálà ti wà. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ rí itú tí àwọn Haúsá tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá àti Fúlàní àti Haúsá ní ìgbà tí wọ́n rí pé wọ́n kó àwọn ọmọ lọ ní ilé ìwé ìjọba ìbílẹ̀ Oríire tó ti pé ọjọ́ 45 lénìí tí wọn ò rí nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà wo ni wọn ní tí ṣe míì? Wọ́n gún ìyá pa ní Ìdó Ìbàdàn, ìyá oníyà tó lọ ń já egúre, wọ́n fi ipá bá a lò pọ̀, wọ́n yọ ìfun ẹ̀ síta, wọ́n rí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ṣé ẹ wá rí wípé àwọn tó ń gbé àárín yín, a sọ fún wa wípé àwọn tó ń gbé àárín ìgboro gan wọ́n wà more dangerous than àwọn tó wà ní inú igbó gan, torí pé gbogbo wọn náà agenda kan ni wọ́n ní. Ẹni tẹ́ ẹ̀ ń rí àmàlà wetin dey sell, I want to buy indomie. Ẹ̀yin ra indomie ń jẹ lọ́wọ́ Haúsá, ẹ̀yin ra indomie nínú ìlú jẹ lọ́wọ́ Haúsá. Ní ìgbà tó jẹ́ pé gbogbo yín pátá tá a ti ní kólúkálukú dìde
ká gbára wa kò sẹ́ni tó dáhùn nínú yín. Ṣé ẹ ti wá rí ení èjì ẹ̀ta bí wọ́n ṣe mú ọmọ Yorùbá ń balẹ̀ lójoojúmọ́? Àwọn tó ń gbé inú ìlú ti lélẹ́yìí o, tó yẹ pé ẹ̀yin náà lẹ fún wọn nílé àbí wọ́n kọ́lé, ó dà ẹ̀ fún wọn nílẹ̀ wọ́n á kọ́lé sí, wọ́n á rẹ́ǹtì lé lọ́wọ́ yín. Ó ń ta indomie. Àwọn tó ń ta ẹran náà ní Akínyẹlé, àwọn yẹn náà wọ́n jẹ́ kọ́mọ Yorùbá kan rí mú mi nínú ọjà níbẹ̀, ẹ̀dẹ̀ wà ń bẹ̀, ẹ̀dẹ̀ dákẹ́. Ọ̀gá àwọn Miyetti Allah tó issue statement, òun náà wà nínú Ìbàdàn bẹ̀ yẹn. Gbogbo ọ̀dọ́ inú ìlú kò sẹ́ni tó sọ̀rọ̀. Ṣé ẹ ti wá rí báyìí wípé èèyàn tẹ̀yàn mọ́lẹ̀ láì kì í ṣe ní Òkè Ọya o, wípé ó kọ̀ tẹ́ mọ́lẹ̀ o, tó ju wípé má bínú mo tẹ̀ ẹ́ mọ́lẹ̀, kò ju wípé sọ́rí o mi ò mọ̀ pé mo tẹ̀ ẹ́ mọ́lẹ̀ o, ó dẹ̀ yọ ọ̀bẹ. Ìyẹn túbọ̀ sí wípé gbogbo wọn ni wọ́n ń gbé ọ̀bẹ rìn kiri. Ẹni tó ń ta indomie àtẹni tó wà lẹ́gbẹ̀ẹ́, kí ni wọ́n fi ọ̀bẹ ń ṣe láàrin ìlú? Ẹni tó ń ta indomie yẹn gan, tẹ́ ẹ bá túnú igbá ẹ̀ bá oríṣiríṣi nǹkan ìjà olóró níbẹ̀. Gbogbo wọn pátá tẹ́ ẹ rí ní ìsọ̀ wọn yẹn, kò sí èyí tó kì í gbé nǹkan ìjà olóró rìn nínú wọn. Àtẹni tó ń ta àlùbásà, àtẹni tó ń ta tòmátò, àwọn tí wọ́n ń ti wheelbarrow ń kiri tán náà wọ́n ń ta àgbọn, àwọn ń ta watermelon, wọ́n ń ta oríṣiríṣi nǹkan èso yẹn. Tẹ́ ẹ bá túnú ẹrù wọn bá oríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n ń gbé rìn kiri. Àwa Yorùbá nìkan la máa ń rìn láì ní nǹkan kan lọ́wọ́ o, ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ń gbé rìn gidi ni. Àwọn tẹ́ ẹ ní kí wọ́n kúrò nínú igbó kán máa wá gbé àárín ìlú nìyẹn o. Ṣé rí pé àwọn tó ń gbé àárín ìlú gan, gbogbo wọn ló ní nǹkan ìjà olóró sọ́wọ́. Ṣé wá ti rí wọ́n ní Haúsá yàtọ̀ sí Fúlàní? Kí wá ní ìyàtọ̀ tó wà láàrin Haúsá àti Fúlàní báyìí? Haúsá tó ń ta ọjà, ọmọ Yorùbá mélòó ló ń ta tòmátò? Ọmọ Yorùbá mélòó ló ń ta indomie tó gbé ìbọn rìn kiri? Ọmọ Yorùbá mélòó ló ń ta ọjà nínú ọjà tó dẹ̀ mú ìbọn sẹ́gbẹ̀ẹ́, tó dẹ̀ mú ọ̀bẹ sẹ́gbẹ̀ẹ́, àbí tó ń gbé ọ̀bẹ rìn kiri? Ṣé bẹ́ẹ̀ ń gbọ́ nínú fọ́nrán yẹn wípé wọ́n yọ ìbọn jáde, ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀. Ṣé bí àwọn ọlọ́pàá lẹ̀ ń wò yẹn? Kí ló dé tí wọn ò lè mú wọn? Wọ́n gbé ìbọn rìn, wọ́n kọ ojú ìbọn báyìí sí ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá láìsí lókè Ọya o, kì í ṣe ilẹ̀ Haúsá la wà o. Ṣé rí pé wàhálà ti wà? Àwọn tẹ́ ẹ ní kí wọ́n kúrò nínú igbó yẹn kó máa wá gbé inú ìlú yẹn, ká mọ iye àwọn tó ń gbé pẹ̀lú wa àtàwọn tó ń gbé àárín ìlú àtàwọn tó ń gbé inú igbó, kò sí ìyàtọ̀ kankan láàrin wọn. Àjẹ́ndà kan náà ni wọ́n ní. Ta ló fún wọn ní lancet tí wọ́n fi ń gbé ìbọn rìn kiri? Kí ló tí ọmọ Yorùbá náà ò lè ṣe the same thing? Ṣùgbọ́n tó yẹ pé ọmọ Yorùbá ló yọ ìbọn yẹn jáde ní ibi tí wọ́n wà yẹn, ọlọ́pàá tó dúró wọ̀nyí wọ́n ti mú ọmọ Yorùbá yẹn. Kí ló tí wọn ò mú Haúsá tó yọ ìbọn jáde? Haúsá tó gúnyàn pa òun dà ní rí mọ́. Yorùbá wàhálà gidi lélẹ́yìí. Torí kí nìkan tó wà ń bẹ̀ wípé ó tẹ̀ mí mọ́lẹ̀, ó dẹ̀ yọ ọ̀bẹ jáde, kò tiẹ̀ dúró kẹ́nìyẹn ṣe sọ́ọ̀rì fóun, kò tẹ̀ sọ wípé kẹ́nìyẹn kó tẹ̀ ókè o tẹ̀ mí mọ́lẹ̀ o, ṣó ò rí mi ni, kò tẹ̀ retí ẹ̀. Ìyẹn jẹ́ wípé ó ti mí ni wọn náà, ó ti mí ni Yorùbá gidi. Wọ́n ti gbé sọ́wọ́. Ọlọ́run ló mọ iye àwọn tó ti gún pa láàrin òru. Ọlọ́run ló mọ iye àwọn èèyàn tí wọ́n ti pa tó yẹ pé àtẹ ẹ̀ ní rí. Ṣèbí eléyìí báyìí bí Ọlọ́run kó jẹ́ àárín èrò ni. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Ẹ wo itú tí àwọn kinní wọ̀nyí tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá. Dídá fi ń sọ nìyẹn wípé kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́ ìṣèjọba ọmọ Yorùbá. Ọmọ Yorùbá wà ń bẹ̀ bá irú eléyìí ṣẹlẹ̀. Tó bá jẹ́ wípé Òkè Ọya lélẹ́yìí ti ṣẹlẹ̀ ni, ẹ rí wípé tó ń ta indomie yẹn àtòun àti indomie ẹ̀ àti ìsọ̀ yẹn wọ́n ti tiná bọ̀ ni tó bá yẹ pé Òkè Ọya. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá bá ẹ máa wò kan tó ṣẹlẹ̀ yìí. Ṣèbẹ́ rí fídíò yẹn, kí lẹ rí tó ti ṣẹlẹ̀? Tó bá jẹ́ wípé Òkè Ọya ni, wọ́n ti dàrú gidi. Wọ́n ti dàrú gidi. Àtẹ tó ń ta indomie àti ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ló gún ọmọ Yorùbá pa yẹn, wọ́n ti ṣe nǹkan fún. Ṣùgbọ́n àwa Yorùbá wọ́n ní akóyànmọ́ra, agbàlejò, a ní ìfẹ́, akóyànmọ́ra àbí? Ṣùgbọ́n àwọn tá a kó mọ́ra wọ́n dẹ̀ ń pa wá lójoojúmọ́. Wọ́n dẹ̀ ń pa wá lójoojúmọ́. Kéèyàn tẹ̀yàn mọ́lẹ̀ o ní ilẹ̀ Yorùbá o, lórí ilẹ̀ ẹ o, péyàn fẹ́ ra indomie jẹ o. Indomie, ẹ̀yin tẹ́ ẹ ra indomie jẹ lọ́wọ́ wọn ò dáa.
ṣé ó ti ẹ̀yẹ ká tẹ ẹ̀rẹ́ ẹni tá sọ pé òun fẹ́ máa ra indomie jẹ lọ́wọ́ wọn mọ́ kí wọ́n gbé nǹkan sórí igbá gan kó kùtà mọ́ wọn lórí látìgbà tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ti ń ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ fi tiwọn kọ́ fi ṣe ti tiwọn kẹ́ ẹ pa wọ́n tì sẹ́gbẹ́ kan gbogbo àwọn business tí wọ́n ṣe yẹn kẹ́yìn náà kẹ́ gbìyànjú kẹ́ ṣe é kẹ́ pa wọ́n tì tí wọn ò bá tà tí gbogbo wọn ò bá tà mọ́ nílẹ̀ Yorùbá wọn á kó ẹrù wọn ṣùgbọ́n ẹ̀yin náà lẹ lọ ń jòkó tì wọ́n baálé ilé tẹ́ ẹ jòkó sílé tẹ́ ẹ ràn ọmọ yín ní indomie kó ra indomie fún yín kẹ́ ẹ ṣe jẹ ẹ lọ máa jòkó sọ́dọ̀ àwọn málà wọ́n ní wọ́n ń ta tíì wọ́n ní wọ́n ń ta kinní kan fún wọn wọ́n máa ta káínkáín kò sí nǹkan tí wọn kì í tà fún wọn mu a ní àwọn pípù wọ̀nyí wọn ò nífẹ̀ẹ́ wa wọ́n wá láti pa wá run ni ẹ̀yin kan náà lẹ́dí máa jòkó tì wọ́n máa patronize wọn máa bá wọn ra oríṣiríṣi mímọ́kọ tó ń tà táwa náà ò lè tà ẹ jòkó sí sọ wọn ẹ máa bá wọn dọ̀wẹ́kẹ̀ àwọn tó ò nífẹ̀ẹ́ yín ẹ máa bá wọn fẹ́ yín ẹ wo àwọn búrídì change àwọn náà ló wà ń bẹ̀ ní jẹ́tẹ̀ ní gbogbo àwọn wọ̀nyẹn wọn kì í ṣe ọmọ Nàìjíríà so gbogbo àwọn kan tí wọ́n ṣe tí wọ́n gbélé wọn lọ́wọ́ yìí ṣé àwa náà ò lè ṣe ni ẹ kó màálù sí wọn lọ́wọ́ Yorùbá ò lè ṣe agbo ẹran ni Yorùbá jí má sùn ẹ̀yin ènìyàn wa a ní ká fi ìròyìn ká fi tó wa létí bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́ni ni o èní ọjọ́bọ̀ ọjọ́ kẹjọ oṣù keje 2026 kẹ́ ẹ wo ìyànjẹ ti Haúsá ti lélẹ́yìí o àwọn Haúsá tó ń ta tòmátò tó ń ta indomie tó ń ta tàtàṣé láàrin ìlú tí wọ́n ń jẹ sẹ́ríkì Ọlọ́run ló mọye ilé tẹ́lẹ̀ ìyá ti kọ́ sí ilẹ̀ Ìbàdàn bẹ̀ yẹn torí ẹ̀ ń talẹ̀ fún wọn wọ́n ń kọ́lé wọ́n ń gbé láàrin ìlú ṣé ẹ ti wá rí àwọn tí wọ́n kó lọ níjọba ìbílẹ̀ Oríire ṣèbí wọ́n wà nínú ìlú wọ́n rí pé kò sí kankan tẹ́nì kankan ṣe sí so àwọn tó ti wá ń gbé láàrin yín àwọn gan rẹ́dì láti máa para ìlú lẹ́yọ kọ̀ọ̀kan òun ló ṣẹlẹ̀ yìí Ṣèyí Mákindé àwọn ọmọ ọlọ́mọ àwọn dà ṣe ẹni ti rí nǹkan mi tó ti ṣẹlẹ̀ o Haúsá wọ́n ti gún ọmọ Yorùbá pa o wọ́n ti yọ̀bẹ wọ́n ti gún ọmọ Yorùbá pa o ní Ọ̀jọ́ Ìbàdàn ẹ bá wa pín ètò yìí kókó àwọn èèyàn wa lára a ní ká fi tó wa létí ni bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìkànnì wa náà níbí ni Àṣàkẹ́ TV show ẹ máa bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV show Olùduwà gbè wá o láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV show.